Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o? Wọ́n ní àǹtí wa fashion wọ́n ní wọ́n láwọn fẹ́ gba royal mansion o wípé nítorí pé wọ́n ṣe ọjọ́ ìbí wọn recently. Wọ́n ní àwọn dẹ̀ tí ń expect kí kábíyèsí pé àwọn kan fún àwọn ní nǹkan wípé torí gbogbo investment kábíyèsí ni kábíyèsí ti kó fún Tádéníkáwò àti Dr. Elizabeth. Wọ́n fún Adéwámiwá wọ́n fún ní 10% of Ọ̀jájá hotel. Wọ́n fún Princess Adéọlá wọ́n fún wọn ní 10% of Ọ̀jájá hotel. Wọ́n fún Tádéníkáwò ní 50% of Ọ̀jájá hotel. Wọ́n fún Dr. Elizabeth ní 20% of Ọ̀jájá hotel. Wọ́n ní so nítorí ìdí èyí àwọn expect pé kábíyèsí náà wọ́n máa fún àwọn ní títà wọn pé ṣùgbọ́n kábíyèsí ò sọ̀rọ̀. Kábíyèsí ò sọ nǹkan kan nípa nǹkan tó fẹ́ fún àwọn. Wọ́n ní nítorí ìdí èyí òun fẹ́ gba royal mansion o wípé nǹkan tó ń fẹ́ gbà nìyẹn o. Wọ́n ní bí àǹtí wa ṣe àtàkẹ́ nìyẹn wípé kí ló mì báyìí pé òun fẹ́ gba royal mansion. Wípé tóun bá tún gbọ́ tó tún sọ wípé òun fẹ́ gba royal mansion òun máa fẹ́ ìdí àǹtí wa síta ni o. Ẹ̀yin èèyàn ilé àlẹ́jìrì nǹkan tá a gbọ́ nìyẹn o. Ó ní kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà kó ṣàgbà nǹkan lọ́wọ́ kábíyèsí nìkan ló máa ń lé kiri. Wípé òun ò tún fẹ́ gbọ́ kó sọ̀rọ̀ royal mansion yẹn. Ó lóun ò fẹ́ gbọ́ rárá kó sọ. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òdì sí Mashola Gist TV. Àtúndé Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé àgbétútù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé Mashola Gist TV. Àtúndé. Ẹ̀yin olólùfẹ́ wa wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n wà shocked o nígbà tí wọ́n gbọ́ wípé àǹtí wa fashion lòun fẹ́ gba royal mansion. Number one, kábíyèsí ní kí ló dé tí ó jẹ́ pé nǹkan tí àwọn bá ti fún Queen Naomi ni àǹtí wa fashion máa ń ranjú mọ́. Wípé ṣé kò mọ̀ pé Queen Naomi ló ní royal mansion ni. Wípé kí ló dé tó jẹ́ pé nǹkan tí àwọn bá ti fún Queen Naomi ni àǹtí wa fashion máa láwọn fẹ́. Wípé kí ló dé tó jẹ́ pé àǹtí wa fashion ní ojú kòkòrò báyìí. Wípé kí ló ń wá kiri gan-an. Wípé nítorí ó celebrate birthday and so èní ló ti ń ṣe birthday ní táwọn ti ń fún ẹ ní nǹkan. Táwọn ò bá dẹ̀ fún ẹ ní nǹkan lọ́tẹ̀ yìí kí ni wàhálà kí ni ìdààmú. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ ni o. Wọ́n nígbà tí Sisi wa tó attack ẹ̀ tán wọ́n ní kábíyèsí sọdẹ̀ ń di ọ̀rọ̀ sí i. Wípé ojú kòkòrò ló ń bá àǹtí wa fashion jà. Wípé kò sí nǹkan tí àwọn fún àǹtí wa fashion tó tẹ́ àǹtí wa fashion lọ́rùn. Wípé kí ló dé tó jẹ́ pé nǹkan tí àwọn bá ti fún Queen Naomi báyìí òun ni àǹtí wa fashion fẹ́ gbà. Òun ni àǹtí wa fashion máa lé kiri. Òun ni àǹtí wa fashion máa ní àwọn fẹ́ gba nǹkan báyìí lọ́wọ́ àwọn. Wípé ṣé àwọn ò gbìyànjú tó gẹ́gẹ́ bí ọkọ fún wọn ni. Wípé kí ni wàhálà gan tí àǹtí wa fashion wá. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí fún Queen Naomi Tádéníkáwò ní 50% of Ọ̀jájá hotel àti Ọ̀jájá mall. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni Dr. Elizabeth wọ́n fún wọn ní 50% of Ọ̀jájá hotel, 20% of Ọ̀jájá hotel and Ọ̀jájá mall. Wọ́n dẹ̀ fún
Adéwámiwá Princess Adéwámiwá ní 10%, wọ́n fún Princess Adéọlá ní 10% of Ọ̀jájá hotel and Ọ̀jájá mall. Wọ́n ní àǹtí wa náà ti ń gbé mú o, wọ́n ti dúró wípé àwọn ló kàn wí kábíyèsí máa fún àwọn náà ní 10% of the Ọ̀jájá mall àti Ọ̀jájá hotel. Wọ́n ní àǹtí wa ò bá gbọ́ nǹkan kan. Àǹtí wa ò bá gbọ́ nǹkan kan. Àǹtí wa bá wò pé kí ló dé òun ò máa gbọ́ kí kábíyèsí máa fún un ní nǹkan kan lọ́jọ́ birthday òun. Ẹ dẹ̀ mọ̀ pé bàbá wa erin ńlá wọn láwọ́ gan, wọn ń ṣerú nǹkan báyìí. Ìgbà tó jẹ́ pé gbogbo bí àǹtí wa ṣe wà ní inú palace yẹn all the time, ilé tí wọ́n rà fún àǹtí wa ò appreciate anything. Àǹtí wa ò appreciate anything tí kábíyèsí ṣe fún un. Nǹkan tí inú fi ń bí kábíyèsí sí nìyẹn pé ṣé 400 million ó jẹ́ owó kékeré láti ra ilé fún ìyàwó èèyàn ni. Kábíyèsí ló yẹ kó máa bọ all the time, kó máa gbé gẹ́gẹ́gẹ́ kó máa sìn lórí ilé tí wọ́n rà fún ẹ yìí. Ṣé ìyẹn wá jẹ́ 400 million ó wá jẹ́ nǹkan kékeré? Ó wá ń ṣe bí ìgbà tó jẹ́ pé nǹkan tí kábíyèsí fún ẹ yẹn kò jọ ẹ́ lójú, kò kùn ẹ́, you want more. Wọ́n ní kábíyèsí ní ojú kòkòrò òun ló ń bá àǹtí wa jà o. Wípé tóun bá tún gbọ́ tó tún sọ̀rọ̀ Royal Mansion. Wípé tóun bá tún gbọ́ tó tún sọ̀rọ̀ Royal Mansion. Wípé nǹkan tí àwọn jọ máa sè kò ní láìkẹ́ rárá. Wọ́n ní bí kábíyèsí ṣe fi ohùn sílẹ̀ fún nìyẹn o. Nǹkan tá a gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn allegedly. Nǹkan tá a gbọ́ nìyẹn o, ta ní ká wá torchlight sí. Nǹkan tí ò yé mi lọ́dọ̀ àǹtí wa fashion ni pé kí ló dé tó jẹ́ pé kò sí nǹkan tí kábíyèsí ṣe fún ẹ tó tẹ́ ẹ lọ́rùn. Kò sí nǹkan tí kábíyèsí ṣe fún ẹ tó tẹ́ ẹ lọ́rùn. Still yet you want more. Kí ló dé? Ẹ fi kábíyèsí lọ́kàn balẹ̀ náà. Ẹ jẹ́ kán rí mú mìíràn. Kí ló dé? Ṣé wọ́n fẹ́ ìyàwó ni kábíyèsí fẹ́ yín ni? Tẹ fẹ́ pin wọ́n lẹ́mìí. Ẹ̀yin èèyàn lé. Ibi tí a máa bá gist ti àǹtí wa fashion dé ní. Tá bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kí ẹ gbọ́. Mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ ní ọwọ́ yín fún gbogbo àdúrótì yín lórí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ní agbára Ọlọ́run, ìdáwọ́lé yín a máa yọrí sí rere o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.